ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ti tẹ ọ̀dájú ọkùnrin kan Kenneth nítorí bó ṣe fìbínú ṣá ọ̀rẹ́bìnrin ẹ̀ Àgábà Ebenisa obìnrin ẹni ọdún 27 àdá ló fi ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ bíi màálù àwọn alápatà títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀. àdá yìí ni afurasí fi ṣá ọmọbìnrin nọ́ọ̀sì tó ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ jáde nípa iṣẹ́ agbẹ̀bí nursing títí tó fi kú lẹ́yìn tó sọ pé ó ń gbèrò láti já òun jù sílẹ̀ fọ́kùnrin míì láì wo ti àdúró owó tóun ti ná lé e lórí. nínú ọ̀rọ̀ ẹ̀ DSP Mohammed Jalinge tí í ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ó ní níbi táwọn èèyàn kan ti ṣùrùbò tí ò bá sì ti bẹ̀ dèrò ọ̀run ọ̀sán gangan làwọn ti lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé ọkùnrin afurasí náà. nínú àtẹ̀jáde tó fi léde ló ti ní nǹkan bíi aago 9 ààbọ̀ ọjọ́ 14 oṣù kẹrin ọdún yìí ní ìròyìn dé tí ìgbọ́ wa pé àwọn èèyàn kan péjọ níbi ìkóríta olóbìrípo agbègbè NEPA níbi tí wọ́n ti ń na ọkùnrin kan tó sì jẹ́ pé táwọn bá lè rọsẹ̀ díẹ̀ sí káwọn tó débẹ̀ ni wọ́n máa pa á dànù. ní kíákíá la gbé àwọn ikọ̀ kan dìde láti máa lọ síbùdó ìṣẹ̀lẹ̀ náà níbi tí wọ́n ti bá afurasí náà láàrin àwọn èrò tó ń nà gbalaja sílẹ̀ lẹ̀ tí kò sì lè gbápá gbẹ́sẹ̀ mọ́. nínú ọ̀rọ̀ tá a gbọ́ ni pé afurasí yìí tó ń jẹ́ Kenneth táwọn mọ orúkọ bàbá tàbí orúkọ rẹ̀ míì lọ ṣàkọlù sí ọ̀rẹ́bìnrin ẹ̀ tó ń jẹ́ Ebenisa Àgábà ẹni ọdún 27 tó ń gbé lágbègbè Command Secondary and Nursery School lójú ọ̀nà tó lọ sílùú Sokoto pẹ̀lú àdá tó sì ṣá gbogbo ojú orí apá àti ọwọ́ obìnrin náà yánnayànna. látara ìbínú àbíjù tó fi ṣá obìnrin yìí ló ti gé ọwọ́ òsì rẹ̀ dànù yányán. ohun tó ló ṣokùnfà ìwà aláàbí tó hù yìí ni pé òun ti ná òbítíbitì owó lé e lórí ó wáá fẹ́ já òun jù sọ́lọ́pọ́n láti bá ọkùnrin míì lọ. bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbìyànjú láti du ẹ̀mí obìnrin náà wọ́n sáré gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn Barau Diko Teaching Hospital fún ìtọ́jú pàjáwìrì ṣùgbọ́n àwọn dókítà tó wà lẹ́nu iṣẹ́ jẹ́ kó yé wọn pé obìnrin náà ti fàyè sílẹ̀. òkú Àgádà ti wà nílé ìgbókùpamọ́sí lọ́sibítù ọ̀hún báyìí nígbà tí ìwádìí ṣì ń lọ lọ́wọ́. àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ Àgádà tó jẹ́ ọmọ bíbí Òwúpa nípínlẹ̀ Benue yìí àtàwọn akẹgbẹ́ ẹ̀ lásìkò tó wà níléèwé ti gba orí ẹ̀rọ ayélujára lọ pàápàá jùlọ lórí ìkànnì Facebook láti dárò ọ̀rẹ́ wọn. púpọ̀ nínú àwọn ọ̀rẹ́bìnrin tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ aránṣọ tó fìlú Makurdi ṣe gbùgbé yìí kọ oríṣiríṣi nǹkan nípa olóògbé bí ikú rẹ̀ ṣe jẹ́ nǹkan tí wọn ò retí àti irú èèyàn tó jẹ́ nígbà tó wà láyé. wọ́n wá rọ ìjọba àti iléeṣẹ́ ọlọ́pàá láti ṣe ìdájọ́ pẹ̀lú òdodo kí wọ́n sì rí i dájú pé wọ́n gbẹ̀san ikú èèyàn wọn lára ẹni tó ṣekú pa á. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.